Africa Content TV. Ikú bàbá ìwé yóò máa gbẹ́ sí o. Agogo jọ orúkọ gógógó Aláàfin Ọ̀yọ́ ìyọ̀dá. Mo lágogo jọ orúkọ gógógó Aláàfin Ọ̀yọ́ ìyọ̀dá. Hallelujah. Adúpẹ́ torí olóòlé Ọlọ́run àpò oríire tèmi. Àṣẹ apẹ́lẹ́nu kọrin kéèsè. Ìyọ̀ǹda máa ti sọ̀rọ̀. Ọlọ́run ìṣẹ̀yìn lára tó yà ó. Aláàfin ti sọ̀rọ̀ ìṣẹ̀yìn lára tó yà ó. Ìṣẹ̀yìn lára tó yà ó. Ọlọ́run wọn bá fẹ́ ìyọ̀ǹda bẹ́lẹ̀ ìwọ̀n. Ìṣẹ̀yìn lára ògbó ní mo ṣó ní. Ìṣẹ̀yìn lára tó yà ó. Ọlọ́run ìṣẹ̀yìn lára tó yà ó. Ìṣẹ̀yìn lára tó yà ó. Akọni ọmọ ìyẹ̀bẹ̀ ẹlẹ́wù ẹ̀dùn mi, agogo ìjà rọ́kọ̀ọ́kọ́kọ́. Ọkà bí ìwúrí ìyàwó. Ó gbé máa ò yí o, ìyá ò yí o gbé. Ọ̀bọ̀lá níyì. Títí lọ́rẹ̀ ọdúnmọ̀rọ̀ kejì mi o, ọkùnrin jẹ́ o. Àwọn bọ́jú wẹ̀ ìyá ní bàbá, àwa ní bàbá o. Àyí bàbá bójúlé. Kábíyèsí. Àlẹ́kí, akọni ẹlẹ́wù ẹ̀dùn mi, ọmọláwa ni àmúbí ọlá, àní bàbá gbọ́dúlé, kábíyèsí Aláàfin, àwa ní bàbá àní bàbá gbọ́dúlé. Aláàfin bẹ̀rẹ̀ ìwà, àwa ní bàbá àní bàbá gbọ́dúlé. Àyàbá Abíọ́mí. Bàbá ń dúpẹ́ fún bàbá. Àwa ní bàbá o. Àní bàbá gbójúlé. Kábíyèsí láìpẹ́ o. Àní bàbá gbójúlé. Aláàfin bẹ̀rẹ̀ ìfún wa. Àwa ní bàbá o. Ikú bàbá yìí. Akọni ẹlẹ́wù ẹ̀dùn. Àwa ní bàbá o, àní bàbá gbọ́dúlé. Olóògbé dúpẹ́. Àwa ní bàbá o, àní bàbá gbọ́dúlé. Ọmọ àtọ̀ Aláàfin. Àwa ní bàbá o, àní bàbá gbọ́dúlé. Wọ́n wáyọ̀ ọdún. Ìyọ̀dún náà. Kábíyèsí ọba ọwọ́ adé. Ọwọ́ yọ̀ọ̀nù o, ìyọ̀nù náà wá. Ajá tó dùn ẹkùn sọ fún ọ̀pá ìyọ̀nù tó wá. Ajá tó dùn ẹkùn sọ fún ọ̀pá ìyọ̀nù.
sọ̀rọ̀ mọ́kànlá lọ́rọ̀ síbẹ̀ kú oríire Aláàfin ni ẹ máa ń jọba lọ. Máa jọba lọ àrí bàbá gbójúlé. Olóró máa jọba lọ àrí bàbá gbójúlé. Ikú bàbá yẹn wà ní bàbá àrí bàbá gbójúlé. Ọwọ́ adé bẹ̀lẹ̀ ìlú wọn. Àwa ní bàbá àrí bàbá gbójúlé. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ ọ́ sọ àwọn òkùnkùn. Ní báwo ẹ̀ ló wú o. Ọ̀rọ̀ ẹ̀ ọ́ sọ àwọn òkùnkùn. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ ọ́ sọ. Aláìlúwà gbogbo ọ̀rọ̀ ẹ̀ ọ́ sọ àwọn òkùnkùn. Kìíní kan ò lè ṣe. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ ọ́ sọ àwọn òkùnkùn bá ń gbọ́. Ọba ti dé, owó ti dé. Olóró ti dé, owó ti dé. Ọmọọ̀rọ̀ ẹ̀fọ́ kan bá lọ, owó ti dé. Ó kájú ẹ̀ ọba òrólé, ó kájú ẹ̀ ọba òrólé. Aláàbò sọ pé ó kájú ẹsẹ̀ o, ó kájú ẹsẹ̀ o, ó kájú ẹsẹ̀ o, ó kájú ẹ̀ ọba òrólé, ó kájú ẹ̀ ọba òrólé. Olúwa Olúwa owó òjò olórí mo ṣe káfárà ẹ ṣàforíjì ayọba ò gbọdọ̀ máa jó máa yẹkún tó mọ ìyọba o ó láti ṣàkóso ayọba. Akọni aláwọ̀dù aláìlúwà àsìkò yín ìlú ń pè Yorùbá ẹkún pẹ́ ẹyẹ ń pẹ́ ọmọ èèyàn ń pọ̀ Ṣàngó gangan ń ṣọlá olùkóso ẹ̀rọ iná. Èèyàn tẹ́ ìbọn bá yà kó lọ fọwọ́ ara rọ̀ ó ń sọ́mọ bí òjò mọ́ o. Ọba koso dúró dè ní kọjọkọjọ. Aláàfin ló ní Ṣàngó. Ṣàngó ló ní sáré. 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 Wọ́n kàn kọ́ ya jáde. Ọkọ̀ ya ajá ni. Ọkọ̀ ya ajá ni. Torí bọ́lá o, ikọ̀ pàtàkì ní Canada ni. Kábíyèsí. Canada ló gbàjọba o. Canada ló gbàjọba o. Canada ló gbàjọba o. Canada ló gbàjọba o. Ijó 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 ijó
Ṣàngó ní ìjọ ọwọ́ adé gbogbo ọ̀nà ló bá ẹ kábíyèsí gbogbo ọ̀nà ló bá ẹ. Ikú bàbá yèyé gbogbo ọ̀nà ló bá ẹ. Ọwọ́ adé gbogbo ọ̀nà ló bá ẹ. Gbogbo ọ̀nà ló bá yín, kábíyèsí gbogbo ọ̀nà ló bá yín. Ẹni pé okú akọni akúbi o, ọ̀dà fọwọ́ fọ̀nà. Àbáwọ̀ fọ̀nà ní ìdí ìsinmi o. Òwe bèrè ní ìjọ àbúrò. Ẹni pé okú akọni akúbi o, ọ̀dà fọwọ́ fọ̀nà. Deputy Governor. Ẹni pé okú akọni akúdìyó ọjà fọwọ́ fọ̀nà àbọ̀wọ́ fọ̀nà kì í ní ìsinmi o. His Excellency. Deputy Governor Kwara State, Ọbalari K. Àwọn tẹ̀lé ọmọ làwọn àrọ́bà yìí ọ̀pọ̀ rẹ̀. Kẹ́ẹ̀dì àdọ̀lù. His Excellency. Deputy Governor Kwara State, Ọlọ́wọ́tù, Abdulrahman, Abdulrazak, ẹ̀kọ́ àdúrótì, kábíyèsí olóró. Ẹ̀rí ibi tó já sí, ọwọ́ ẹ̀rọ. Deputy Governor Kwara State, ikú bàbá yìí. Gbogbo àwọn aláṣẹ kò mọ fi ṣọ́ ìdílé ẹkọ́ àdúrótì kábíyèsí lọ́pàá. Olóró ọjọ́ kan máa bọ́ bí aláìlúwà. Olórí. Ọba àgbàdo, ọba àgbàdo. Olóró, adé orí ọba kò ní ṣubú.